Good day, ladies and gentlemen. Parents of justice, for the better of my fellow people. My name is SIDI INTERVIEW. Me, I want to interview the moment we want to be like when we see the woman. What's her name? Clocarin. Aunty Ejo, kero jagbe buku mole be. Mama la jaka yawo ra gbe over mi o gure kese. Pe ka toje mi e mi manaro. Ẹ dákun, when you want to talk, ẹ dákun, speak broken and speak Yoruba. Ṣùwà gan ma speak ran mi. Èdè ma gbọ́ ma speak. Ide ba ti tẹ ondo kalẹ̀ wo ṣàpè mi ti wá ṣe interview. The woman, what's your name? What's your name, Clocarin? What's your name? Olamide lorúkọ mi. The woman name is Olamide. The woman, iṣẹ́ wo lẹ ń ṣe? What the worker do? Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo máa ń wẹ òkú. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ní mo máa ń wẹ òkú. Ghost? Kì í ṣe ghost, òkú ni mo máa ń wẹ. The woman dey wear ghost. The woman dey wash ghost. The woman máa ń fọ òkú. The woman. Ṣé ẹ máa ń yẹ ẹ̀gbẹ́? Ṣé ẹ máa ń yẹ ẹ̀gbẹ́? The woman dey sit her. He dey sit. Sitting. Ṣé ẹ ń play ní abẹ́ mọ́mọ́? Ṣé wọ́n fẹ́ bí mi wo ìwé àbí ṣùwé sí ẹ? Ṣé bó gbọ́ ṣé mo gíyàn fi mi ṣe ń bẹ nẹ́ẹ̀kan? Màá wé ṣé o, dọ́mọ̀ṣì mo máa gbọ́ ẹ̀ next. Ṣó yí ẹ bẹ́ẹ̀? Ta lẹ fẹ́ wẹ̀ nẹ́ẹ̀sì? Ta lẹ fẹ́ wẹ̀ nẹ́ẹ̀sì? Èmi kì í kú wúwo bàbí kò ṣe iye kí ni gbogbo yun kí ni yun? Àti mi máa wà alright bẹ́ẹ̀ náà. I don't want peace. Ṣùgbọ́n my manager mi máa wà okay. Bá mi ṣọwọ́ bukú mi máa wà alright. Wọ́n wá pàmò ní wá ṣe tàbí mo wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí mo ìdè síta ìdè púpú. Kẹ́kọ̀ọ́ pàdé lédè wọn. Kẹ́kọ̀ọ́ fi ṣe wẹ̀rẹ̀ o. Tẹ́lẹ̀ question straight má bá mi pè títọ́ wẹ̀rẹ̀ ara kan mi o. Tẹ́lẹ̀ owó kẹ́ ẹ máa lọ sí hospital. Ẹ máa lọ sí hospital kọ́ ẹ máa títì yín bẹ̀. Wọ́n fẹ́ sáku dem kan lọ hospital náà la treat mi bẹ̀. Dem lọ sí hospital náà la treat mi. Ẹ má bínú. Ṣé o wà okay? Ṣé o sì fi ayé ká bá mi ṣí ẹ́? Kí ló lè tó yìí pé mò ń béèrè question? Ẹ̀hún wẹ́n ẹgbẹ́ òfin dem lọ sí hospital wọ́n akẹ́kẹ́ insult mi ẹ̀dẹ̀ wọ́n fi ní wá ṣe interview. Má rọrùn o. Má rí ọ̀ràn o. Ọ̀dẹ̀ má bínú. The woman ṣé ẹ̀ga abẹ́ kúrú? Mo shortcut. The taller the shorter. The shorter the smaller. Ayé ẹ fẹ́ bàjẹ́ àbí? Mi ò rẹ̀ bí ọkọ̀ question ọmọ bukú lọ́wọ́ mi kẹ́ ẹ ṣe wúmọ̀ yín. The taller the shorter ojú kan dùn ẹ́ méjèèjì dání wẹ́rẹ́ àrí mi mo ṣe gọ́tọ́. Ìwé bí mo sún mi question mo ti gojú ẹ́. Àmọ́ kí ló dé fèébú ara bú mi kí ló dé sọ pé ojú nù mí? Èébú kí yẹ ní mú ẹjọ́. Mẹ́mọ̀ dílé ẹ̀ náà báyìí mo gun ẹjẹ́ àwọn dílé ẹ̀ bẹ́ẹ̀. Àwọn yẹ ní ran ẹ sí. Ẹ má dárúkọ ìdílé mi. Ajá fẹ́ bàjẹ́. Mo wà ní ẹ̀sùn wá díẹ̀ mi ó máa ṣe. Ayé ìdákọ̀ ọ bá wù mí. Kí ni ẹni mi torí interview tí mo ṣe fún yín? Wọ́n rà sanwó kọ̀ mí. Jọ̀wọ́ san owó fi hàn tí mo fẹ́ fún ẹ lówó o. Nílé ẹ̀ tó yà sí ẹ wọ́n rà san owó. Ọmọ sàánú yàn kí ọmọ wo fẹ́. Má sún ẹkún lọ́wọ́ búkú o. Má sún ẹkún o. Ló bá ṣe tìyàn ní bá bẹ ẹkún ní òní. Gọ́ àdúgbò yẹn ní gbẹ́tí. Má sún ẹkún. Ọ̀dà ẹ má bínú mo ti ṣe tẹ́ wọn lọ. Ẹ mọ̀ lọ. Wọ́n fẹ́ bí èsì question ẹ̀kan mẹ́fà wo pé ó di ti bí èméjì. So àti ní mẹ́ẹ̀ let's go. Àwọn aṣèrè méjì. Àní ẹ máa tẹ́sẹ̀. Wàhálà máa ṣẹlẹ̀. Ṣé ẹ ti jẹ́ ẹranjẹ́ ńgbà tẹwà kékeré you still have any smaller? Ọ̀ní bá ti rí ẹbí ṣì yìí, ó yẹ ló mọ̀ fi wọ̀ wá ká ṣe ó lè kékeré. Ẹ̀sùn wo lẹ́ bá mi fọ̀? Kẹ́fọ́ ojú ẹ̀ kan. Ẹ mọ̀ láyé yín àti ẹ dákun. Ní ilé ayé ẹ̀gán náà bí mo tún bí question. Ní ilé ayé tí wọ́n á wọ̀ ká ilẹ̀ ló wà wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n tún bí mo sọ question yà ní ayé ẹ̀ mọ́. Lọ́wọ́ bàbá bá mi gbọ́ ilé ayé ẹ̀ mọ́ tó bá mi bí. Wọ́n bí mo tún bí question mọ́. The woman kẹ́fọ́ ojú ẹ̀. The woman kẹ́rù ọmú abí láwọn kú. Ṣèbí the woman kẹ́rù dẹ́fìnà sí wọn lẹ́wọ̀n alọ́ fẹ́ ba ilé ayé ẹ̀ já. Ṣèbí mi mọ̀ ṣèbí mi mọ̀ ń bèrè question. Èmi náà fẹ́ ka bí ẹ̀rọ bẹ́ẹ̀ interview adẹ́dì interview yìí èsì wọ́n ṣàdé ṣẹlẹ̀. Ẹbí báwo lè ṣe mọ̀ mí mo lè ti mọ̀ mí. Mo mọ̀ ẹ́ àmìlà ká rí àwọn fídíò ẹ̀ dúró alákàbá ńlá ló wá ká bí ẹ̀ question sí mú dèdè question bàbá kú ọmọ sọnù ló wá ká bí ẹ̀ka mo dá ẹ̀ mọ̀ dáadáa ó pẹ́ mi ti ṣọ́ ẹ bí ọjọ́ yìí wo bá bọ́ sí pàkúté mi ní bá mú ẹ. Ọ̀dà ẹ má bínú ìbèrè nǹkan kan. Mẹ́bínú ó yá ó kù mẹ́ta. The woman ṣe ẹ mọ́ ń jẹ́ ẹran jẹ. Mo ti bí ẹ̀yẹn náà kan wọ́n dà ti run out of question mi ò bí òun mú ẹ̀. Ọ̀dà the woman. Ṣé o ti lọ́kọ? Ṣé mo ti lọ́kọ ṣé wọ́n náà kan? Ẹ tiẹ̀ lè má rí náà. Ẹ mọ nílé fẹ́ gan-an bó ṣe wà. Ìwà tẹ́ ẹ̀ ń wù ìkọ̀sẹ́ tí ò fẹ́ yà sí. Ṣé mi ò ṣe ìwà tí mò ń wù? Mo lè kì í ka fọ́, mo lè gún ojú ẹ. Ẹ sí ara mi ṣàlẹ̀ mọ́ ẹ dáwọ́, mo lè kì í ka. Sáwùsá ni yín ni. Sáwùsá ni yín ni. Ṣé gàmbàrí wọ́dà ni? Ṣé gàmbàrí wò ẹ́? Bí ẹni tẹ̀ ẹ́ bu, táwọn ayé ẹ kẹ́rọ wọ́jú bí ṣì
ẹ̀yin náà. Òsì wúwo ẹ̀. Ẹ̀yin òfò. Ẹ̀yin òfò wọ̀ náà ẹ̀. Ọlọ́ba mú ẹ lọ́wọ́ ẹgbọ́ tààrà. Ẹ mọ̀ lọ yín táfíù yín mọ́. Ẹ mọ̀ lọ yín táfíù yín mọ́. Ẹbí bá ẹbí lẹ́yìn yìí ẹ. Wọ́n máa interview mi wá pa interview wọn bẹ̀ ló bá parí ẹ̀ ní òní. Àlàtán láàrin èmi àtẹ. The woman ṣé àwọn bàtà. Rárá mi ò wọ bàtà family ọ̀ṣọ́fà ni mí. Tójú ẹ fọ́ ṣèbẹ́yọ̀ kan fọ́ aṣẹ́ méjèèjì ló ń dùn ẹ ni. The woman ṣé ẹ mọ̀ fọnú yín bẹ̀ ṣe wà yìí. The woman kédu erun kédu ògùn. Ìdè wọ́sọ̀ máa. Kédu erun kédu ògùn ló wá ṣe interview. Kédi aṣọ dàgbà máa fi èké ìgbẹ́jẹ́ lọ́wọ́ gbà lẹ́wọ̀n. Kédi dada aṣọ gbọ́mọ̀ ẹ̀ kédi tẹ̀ bu. Kédi ayíyẹ kédi. Ìdè wọ́sọ̀ máa. Ìdè wọ́sọ̀ máa ti láì. The one you know, I fọnú. Ìdè wẹ̀. Ìdè wọ́sọ̀ pátá. Ìdè wẹ̀. Ìdè wẹ̀. Ọgbọ́n ṣe rí. Wọ́n ṣe rí. Ẹ mọ̀ lọ. Mi lọ. Táfíù yín mọ́. Mi lọ ní bọ̀m̀bọ̀. Táfíù yín mọ́. Òun wájú owó lẹ́yìn mi mọ̀ wọ́n jọ́. Ó dàbí akéègbẹ́ mú. Ẹ síbi kẹ̀sọ́ mi lọ́wọ́ parí tàbí wo bẹ̀rẹ̀ yìí. Ọlọ́gbọ́n ilé ayé. Hello people. Hello people. Hello people. Hello kí n. Ẹ túbọ̀ ṣe ìwé lọ. Ọ̀rọ̀ tèmi ní ká ẹ mọ̀ gbọ́. Tèmi náà ká gbọ́ yìí. Àwọn dàgbà òlágò kó òsínwó àwọn ẹbẹ́ fọ́lù ẹ̀ka àwọn ọ̀gẹ́ ìyá. Òsínwó ẹ̀ bó ṣe ga ẹ́. Àwọn ní báyìí bẹ́ẹ̀ yọ̀bí ṣì. Àwọn fi lọ ka grass interview. Ó yẹ náà mọ̀ fi àwọn gan ní sáìkó. Bó ṣe ga ẹ́. Ẹ nọ́mà yábàálẹ̀. Ẹ̀yin náà nọ́mà ẹbí ọ̀gá nọ́mà. Mo ti sọ pé ìfẹ́ mọ́ interview anybody wá ti wá látọ̀ Oǹdó mọ́. Torí mi. Jọ̀ọ́ àti mi jọ̀ọ́ jàre ṣé mo kọ lẹ́tà pè ẹ́. Nígbà tí mo rí yín tí ẹ̀ ń ṣe dábì pẹ̀lú àwọn èèyàn. Mo lérò pé yàn gidi ní ìmọ̀ pé ẹ̀yàn gidi ní ìmọ̀ pé nítorí àwọn tó nọ́mà ló máa interview mi kì í ṣerú ẹ. Èmi ni mo dẹ̀ ṣe mistake mi dẹ̀ tún ṣe mistake tó ní mo wò pé bó ṣe wà yìí èmi ni máa dá padà sí yàbálẹ̀. Olórí ibú ni. Olórí ibú ni ẹ́. Olórí ibú ni ẹ́. Ẹlẹ́yin fake ẹyin góòdù fake ní mẹ́lẹ́yin. Ìwọ kẹ tẹ ìyẹdẹ yóò tún gbọ́ ẹ̀mú kẹ kọjọ́ wẹ̀ ti gbọ́ ẹ̀ tó wẹ̀ ti fẹ̀yìn láàsì. Kọjọ́ wẹ̀ ti fẹ̀yìn láàsì dúró ṣu ọ́. Kámẹ́rámà mi ẹ̀kọ́dọ̀ mi ní kọ́ mọ́. Kámẹ́rámà dé ọlọ́pàá fẹ́ gbọ́ ní ayé ẹnu wẹ́lẹ̀ gbọ́ sí ọ̀dọ̀ ẹ̀. Kámẹ́rámà mi dá Kámẹ́rámà ọ̀dọ̀ mi ní kọ́ mọ́ wò. Hello ladies and gentlemen. Hello people. My name is SIDI INTERVIEW. Agbó ẹ̀ mọ̀ lọ. Mi ò lè lọ. Mi ò lè lọ. Ẹ fi mí lẹ̀ àti. Mi ò lè bí ẹ̀rọ máa sọ fún yín. Tó lè lọ tó ṣe fún mi jọ́bí ṣé ẹni kò máa ń rí wẹ̀rẹ̀ kí ládùúgbò kó máa ń tàbí kiri jọ́bí jọ́pẹ̀ fún ẹni. Ẹ̀sìn kíkẹ́ ẹ̀sìn sunkún fake. Ẹ ronú ọjọ́ àti sùn. Kí ló dé tẹ̀yin náà sì ń béèrè question fake tẹ́ ẹ ronú ọjọ́ tẹ́ ẹ máa wọ ká ẹlẹ́sùn tá a máa sọ pé àǹtí òsínwín tẹ̀ ní dáhùn. Béèyàn lẹ́yìn béèyàn ní. Ṣé béèyàn lẹ́yìn náà ṣé kéègbé ni yín ni? Ibi abiyamọ ni. Ṣé bá bí ọmọ lẹ́yìn náà kí ló dé títí yín bu? Àǹtí ẹ̀ sì dákẹ́ fún mi. Mi ò lè dákẹ́ fún ẹ torí bí mo ṣe wà yìí Oǹdó ó yẹ dúró ti kọ́kọ́ bí ẹ dáadáa tó wá interview mi. Mi lè dákẹ́ kù ẹ wọ á lọ. Àǹtí ẹ̀ sì dákẹ́ fún mi. Bí wọ́n dé interview mi ní òní ìwọ gan mọ̀ láìpù ẹ lè remain the same. Bẹ́ẹ̀ ni mo ní sọ ẹ má gbà sọ lọ́wọ́ mi. Mo ti gbà ṣó ti yí. Àǹtí mo bẹ́ẹ̀ náà ní àbúrò obìnrin. Wẹ́ẹ̀ lè ṣàbúrò mi bó ṣe ra owó tó bí mi ṣùwé kàwá tó kú mọ́kọ́ àmọ̀nà ló mọ̀ lọ́wọ́ ẹ̀. Gangan láyà fóònù náà lè fi ń pẹ́. Ìwọ nínú àyẹ̀wò ẹ̀rù Ibrahim gbé òwe dédé dáadẹ́ dé oṣù wẹ̀. Àǹtí ẹ̀ sì dákẹ́ jẹ́ wín. Mi lè dákẹ́ wẹ́lẹ̀ wí ni mí. Ó dá. Kámẹ́rámà wọn lò sí pa kámẹ́rámà tó bá pa kámẹ́rà ayé ẹ fẹ́ pa náà nìyẹn. Ẹ má fẹ́rù yín sílé bẹ́ẹ̀ ṣe wà. Ká ló máa fẹ́ yín gan bẹ́ẹ̀ ṣe wà yẹn. Ṣé Hausa ni yín? Ẹ bí rí ṣàwùjá gbogbo bírí ni mí. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Ó dà mí mọ̀ sí àánú mọ́mọ́ jà ṣiṣẹ́ gbà. Ẹlẹ́dàá ẹ ti tiẹ̀ wá síbi tó ti máa rí ọ̀ràn lé níbi kan tó ṣe wà yìí mo mí nìyẹn. Tó bá ti pé òun ò ní cooperate pẹ̀lú yín ẹ fọ́ lójú ẹ yà láàárọ̀. Kò síbi kankan tẹ́ ẹ lè lọ ní báyìí ní tá a bá dé ẹ mú microphone wá ní àti òní lọ kí ni mo sọ sí after me ní àti òní lọ wẹ́ẹ̀ tó interview mọ́. Tí ìṣòro tí mo ní ni pé nígbà mo ti wá lé mo ti mọ̀ pé ní ìṣòro. Báwo ni ilé mi ṣe rí o? Ẹnu mo ti mọ̀ interview àwọn èèyàn. Èmi náà màá tàn ẹ́ wọ̀ ní mo tàn ẹ́ wá dó wa kú káwa dó wa kú wo ni wọ̀lí wá. Ọtí ara ọ̀wọ́ mọ̀ wá. Gbà tí mo mọ èèyàn kan sọ fún mi pé ṣe bí àǹtí Sabaina mo fẹ́ lọ bá mu ní ẹ. Wọ́n náà kọ bí 5 lẹ́nà jáde nínú ilé yìí. Ẹnìyẹn ò kà pé 6 ni the last one orí emotion mo ti tì bọ́lẹ̀ lẹ́nu mọ́tò. Ọ̀dọ̀ ọjọ́ mọ̀ lọ. Dúró o ti fẹ́ máa lọ báyìí wàá gbègbè ìfẹ́. Kí ni mo sọ? Kì í mọ̀ gbà wá jùlé kí n gbà. Má àdúgbò ìlara máa gbà kọjá bí n bá rí brake light ẹ̀ ní mi bá ti tún bíngò alẹ̀ fi náà ya ẹ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ló fi ọmọ àlè bí ẹ mẹ́lẹ̀ máìkì ni kò ẹ́ ó ti di tẹ̀mí bẹ́ẹ̀ lọ. Mo fi ń jẹun táwọn ọmọ mi fún. Ebi á lu ẹ páyọ ní wọ́wọ́ ẹ o ṣe. Mẹ́lẹ̀ sún ibẹ̀ gbà ẹ́ wọ́n dà tápò yọ yìí. Ká lọ bẹ́ẹ̀ kámẹ́rámà wẹ́lẹ̀ lọ dúró bẹ́ẹ̀ owó bukú aláìníṣẹ́. Damn. Oh yeah, let's go. Action. Mo lè gun ojú
When she be on my joy. Continue. The woman say what bata. Me what bata. Family or short family, eh? Okay. Action. Action. Torí bí mo ṣe wà yìí. Oh yeah, let's go. You only jacket, you let's go. Action. Ọkọ ọbí mẹ́rin náà lẹ́nu jáde. Irọ́ ẹ̀ṣẹ̀ mẹ́. Oh yeah, let's go.